Ọlọ́run ló sómi dáfẹ́fẹ́ àṣẹ Olúwa lòrùn fìdí sánmọ̀. Àṣẹ Olúwa mélòó mẹ́dá dúró. Ọlọ́run tó ní wá fún wa wé sáàtì àtòlọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀. Má jẹ́ ká ṣèwé káyé má ṣe wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìyẹ ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kó là wá kó tún lájọ. Ọmọ akéwògbẹ̀rù ayé fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kó bùnyìn kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Al-Wazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé. Tọ́lọ́run lágbára Allah, tọ́lọ́run lágbára Allah. Ipò kí ipò tẹ́dá lè wà, tọ́lọ́run lágbára Allah, tọ́lọ́run lágbára Allah, tọ́lọ́run lágbára Allah. Ipò kí ipò tẹ́dá lè wà, tọ́lọ́run lágbára Allah. Tí bàbá mi àgbà Fọdílátù Sheikh Al-Marhum Adi Ṣàfẹ́ Àkìlápá ni mo bá wọlé. Tọ́lọ́run lágbára Allah, tọ́lọ́run lágbára Allah. Ipò kípò tẹ́dá lè wà, tọ́lọ́run lágbára Allah. tọ́lọ́run lágbára Allah, tọ́lọ́run lágbára Allah. Ipò kípò tẹ́dá lè wà, tọ́lọ́run lágbára Allah. Kí ni tí mo bá débẹ̀? Apá kan nínú Yorùbá wọ́n sọ wípé àràgbé láyé. Ẹ̀yin tẹ́ ti wọlé sórí íńtánẹ́ẹ̀tì, ẹ bá mi share lógúnlógún, ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ like, ẹ comment. Ọba mi ó dá oore bò yín nígbà ìmọ̀ye. Àmín. Ìran Yorùbá ló máa ń pa lówe, wọn á ní àràgbé láyé. Apá kan àwọn ènìyàn wá ní àràgbé báwo? Bọ́ ọ bá fẹ́ ra ayé, ta ni ó tà fún ọ? Àràgbé láyé, Yorùbá ò sí ọ̀rọ̀ sọ. Owó wo ni wọ́n fi ráyé? Ibo ni wọ́n ti ń tà? Talẹ́ni tí ń rà? Ìwà lówó tí wọ́n fi ráyé gbé. Ìwà ni, ìwà ni. Béèyàn ò bá ti níwà, gbogbo nǹkan ló sọnù mọ́ lọ́wọ́. Allah. Ayé tá a wà yìí, ó dà gẹ́gẹ́ bí mírọ̀. Nǹkan tó o bá jù sáyé la yóò dá padà fún ẹ. Lọ́pọ̀ gbà nígbà míì, ó lè wá arẹ sáwọn èèyàn kán dẹ̀ fi bí san o. Àmọ́ kò jẹ́ wẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Ó jẹ́ wẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Kò sí irú bí tí ó lè fi san. Àdúrà àgbà kò jẹ́ wẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Ọlọ́run kì í gbàgbé oore, nítorí náà mìíràn láyé. Ọba tó dá yàtọ̀run, ó mọ̀ọ́mọ̀ sọ fún ànábì ni pé tó ń ti rìzálà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ pọ̀ ọjà ànábì Ọlọ́run, tó ń ti wí àdéhùn tí ń bẹ lọ́wọ́ ẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ni ẹ́. Ìrí ànábì tó o bá fi wà kún ọ̀rọ̀ ẹ̀, o ò lè rí sẹ́jẹ́ o. O ò lè rí sẹ́yìn jẹ́, o ò lè rí jẹ́. Ọlọ́run sọ nínú Al-Qur'an. Al-Qur'an ni fabi rahmatin minallahi linta lahum. Fabima rahmatin minallahi linta lahum. Walau kunta fazzan ghalidhal qalbi lanfaddu min hawlik. Fa'fu anhum wastaghfir lahum washawirhum fil amr. فإذا أزمت فتوكل على الله
inna Allaha yuhibbul mutawakkilin. Al-Qur'ani ní fabima rahmatin minallahi linta lahum. So fẹ́ sáyé ò fẹ́ ráyé ṣe. Ẹ̀yin tẹ́ wọlé sórí internet ẹ bá mi share àjìnà ọba mi ó dá orí ní tó lè sọ ayé dìrọ̀rùn fún ẹ ní pé kò easy fáwọn ènìyàn walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik. Ìrìn ànábì tó bá lọ jẹ́ ẹlẹ́nu mímú bí lágbájá sẹ̀mí omi náà ó ṣe tèmi padà ghalidhal qalbi tọkàn rẹ̀ le kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tó lè bú na anfaddu min hawlik. Àwọn èèyàn túká lẹ́yìn ẹ̀ tí ò ní kú ẹnìkan. Fáfù anihun. Ànábì máa ṣàmójú kúrò fáwọn èèyàn. Àwọn tó ṣẹ̀ ìwọ ni kó tún máa wá foríjì fún wọn. Kódà àwọn èèyàn bú ayé ń bẹnu wọn torí ẹgbẹ́ tó tún máa pèpè kó wá bẹ́ẹ̀ sí mọ̀ràn. Fàìdá azamta fatawakkal ala Allah. Bọ́n bá ti pinnu pé bá ṣèṣe ní tí wọ́n bá ní rárá kọ́rọ̀ rẹ tọ́lọ́run. Inna Allaha yuhibbul mutawakkilin. Ọlọ́run lémi Ọlọ́run fẹ́ràn àwọn tí wọ́n bá ń kó ọ̀rọ̀ wọn ti Ọlọ́run. Ọ̀pọ̀ èèyàn ní ṣe mistake láyé á ní mi lè wojú rí ayé ẹnìkan. Mi lè wojú rí ẹnìkan. Ọba tó dá wa fẹ́ ká máa ṣe tàwa dúdú. Máa wá ìfẹ́ àwọn èèyàn. Fi wàrà ìfẹ́ àwọn èèyàn. Jẹ́ káwọn èèyàn fẹ́ràn ẹ látara ìwà tó ní. Jẹ́ kára ilé ẹ fọkànbalẹ̀ pé ó lè jàǹbá wọn. Jẹ́ra àdúgbò ó fọkànbalẹ̀ pé ó lè jàǹbá wọn. Jẹ́yàwó ẹ fọkànbalẹ̀. Jọmọ ẹ fọkànbalẹ̀. Jẹ́ra àlú ẹ fọkànbalẹ̀ pé ó lè jàǹbá wọn. Hadith An-Nabi ni innama bu'ithtu liutammima makarim al-akhlaq. Innama bu'ithtu liutammima. Ànábì ní Ọlọ́run gbé mi dìde liutammima makarim al-akhlaq. Ọlọ́run gbé mi dìde láti wá complete ntí ń jẹ́ ìwà rere. Kí n wá fi hàn aráyé pé bẹ́ẹ̀ ṣe lè gbáyé ni. Kí n wá fi hàn aráyé pé ọ̀nà tẹ́ lè gbà lo àlàáfíà ni. Kí n wá fi ìfẹ́ love kí n fi wá hàn aráyé ntọ́lọ́ ń gbé mi dìde sí nìyẹn. Ìwà lọ́lọ́ ní kí n wá tọ́jú ìwà lẹ́yìn ẹ̀sìn ìwà ló pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ìwà lọ́lọ́ ní kí n wá tọ́jú. Ànábì tó wá sọ eléyìí ẹ wo àwọn àtẹ̀lé ànábì lẹ́ni ǹjẹ́ ìwà yìí wà sá. Ká bà tẹnìkan jẹ́ nítorí pàrà fẹ́ ga. Ká tẹnubà yí aláyé ká tẹnubọ̀ ọ̀dẹ ọlọ́ọ̀dẹ. Ṣé ìwà lélẹ́yìí? Kò sí respect mọ́ fẹ́ nìkankan. Ẹ̀sìn tó yẹ kó kọ́ wa ní ìwà òun ní ń kọ́ wa láburú o. Àwọn tí wọ́n gbẹ́sìn mú láyé òde òní ọ̀rọ̀ tí ẹni tí ó ní kò sọ́lọ́run atheist tó ní kò sí ti jẹ́ Ọlọ́run ọ̀rọ̀ tí ò lè tẹnu ẹ̀ jáde lọ́rọ̀ burúkú nípa ẹ̀dá ènìyàn ń tẹnu àwọn tí wọ́n gbẹ́sìn dání ń tẹnu wọn jáde láyé òde òní. Ìwà burúkú tó burúkú gbáà nínú Islam. Àmọ́ ìpera wa lọ́wọ́ ọmọ ìyá innamal mu'minuna ikhwa ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn. Irú ọmọ ìyá wo nìyẹn? Eré kí ni ẹyẹ ń bára wọn ṣe tẹ́yẹ fi ń tù yára wọn. Ó fẹ́ kémi gbà pọ̀ ọmọ ìyá ni ó dẹ̀ ń ba ayé mi jẹ́. Ara yá wá jáde wá wá sọ yí pé ẹ̀yin àfa ẹ̀ tẹ̀lé ń tẹ́kẹ́ o ẹ̀ tẹ̀lé ń tẹ́kẹ́ o ibo ni wọ́n ti gbérú ẹ̀ wá. Bọ́ bá ti ń ba tàwọn èèyàn jẹ́ ayọ́bà tiẹ̀ náà jẹ́ káyìn. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú kí wà sí ó tó parí pẹ̀lú ògo Ọlọ́run máa mẹ́nu lé torí gbà táwọn èèyàn máa sọ yìí pé àwọn àfa òforíjìnra wọn bá burú tẹ̀dá sí bá ti pọ̀ jù àti ṣàforíjìn ó nira fẹ́ni tó fẹ́ ṣàforíjìn. Ẹ wò lápèjúwe ọ̀kan nínú reason tí n fi lọ hajj lọ́dún yìí majority ò mọ̀ o. Tá a bá parí wáàsí ọ̀rọ̀ padà ya síbẹ̀ lórí pé ikhwatul islami ìjọmọ̀ ìyá Islam ìjọ ń ra àwọn nǹkan kan. Ó ń ba yá àwọn èèyàn jẹ́ ó dẹ̀ sọ pọ́ mọ̀ ìyá ni wá. Ibo láti jọjọ́ mọ̀ ìyá tọ́lọ́hun lágbára. Allah tọ́lọ́hun lágbára. Ipò tẹ̀dá lè wà tọ́lọ́hun lágbára. Tẹ́ bá wà lọ́wọ́
tí ó ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu mo sọ ń bẹ̀ mo ní àti Iran àti Israel kò sẹ́ni rẹ́nu àwọn méjèèjì èèyàn bú ni wọ́n aburú ẹnìkan kan pọ̀ ju tẹnìkan lọ ni Ọlọ́run bò ẹnìkan láṣìírí nítorí pé ó fẹ́ pọ́nlé ta lè yan re nínú Israel àti ilẹ̀ Iran èèyàn bú gbà ni wọ́n Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní wallahi laysa mu'min wallahi la yu'min wallahi la yu'min alladhi la ya'manu jaruhu bawahiqahu sallallahu alayhi wa sallam wallahi la yu'min Ànábì ní I swear with my creator is not a believer. He's not a believer. He's not a believer. He who is neighbor never feels safe of his evil. Ẹni táwọn ará àdúgbò rẹ̀ fọkàn balẹ̀ níbi aburú ẹ̀, they never feel protected. They never feel safe of his evil. Any neighbor that his neighbor are not feeling safe of his evil is not a good believer in God. Àti Iran àti Israel èwo làwọn ará àdúgbò wọn ní fọkàn balẹ̀ pé wọn ò lè ṣàbùrú fáwọn. Ń ló fa ìjà tí ń lọ lọ́wọ́ tí Iran ní ó fẹ́ yà àwọn èèyàn lẹ́nu pé agbọ́ ti Israel tí gbéraga òjò gbádùn èwo ní ti Iran bẹ́ẹ̀ ni ẹ̀ríkì Saudi Arabia ó sọ̀rọ̀ Saudi ò lè sọ̀rọ̀ torí Saudi mọ̀ yìí pé ogun tí wọ́n ń jà yìí ìbẹ̀rù Iran ló sọ Saudi dọmọ Amẹ́ríkà kò sí nǹkan méjì tó sọ Saudi dọmọ Amẹ́ríkà ìbẹ̀rù Iran ni o toro mọ̀ wípé Iran ní lọ́kàn pé wọ́n gbàjọba òun lọ́jọ́ kan Saudi dẹ̀ mọ̀ wípé táwọn nǹkan ìjà ogun tó ní tó bá continue yóò fi dẹ́rù bà wọ́n ló jẹ́ Saudi ó sọra ẹ̀dọ́mọ Amẹ́ríkà pé bára ilé ò bá fẹ́ ni a sì máa bára àdúgbò ṣe a sì máa jọ sọ̀rọ̀ pọ̀ kí láàjà mọ́ ẹni tá fẹ́ tí ò fẹ́ ní kí láàjà mọ́. Ṣé Iran wá fẹ́ Saudi ni rárá àwọn náà ń béèrè fẹ́tọ̀ wọn ni àwọn àrọ́mọdọ́mọ Ànábì ni wọ́n ń bẹ ní Iran ti ń bẹ tipẹ́tipẹ́tipẹ́ ìlú ogun ní Iran ti ń ja ogun láti 2600 years BC ó kù 2600 years tí wọ́n bí Jésù ní ẹ ti mọ gbogbo ayé ti mọ Iran ní jagunjagun ológun tó bù àyà world power ni wọ́n Iran ti control gbogbo ayé rí àwọn ni wọ́n ń pè ní Persia kódà àyà Quran record pẹ̀lú agbára wọn ní Quran fi sọ pé gulibati rum fi adnal ard wa min ba'di galibin sayagilabun wọ́n bọ̀ wá borí padà Hausa yagilibun wọ́n bọ̀ wá borí padà ìjà tó ṣẹlẹ̀ láàrin Róòmù àti ilẹ̀ Persia tí jẹ́ ilẹ̀ Iran Ọlọ́ni kò ní pẹ́ kò ní jìnnà o ilẹ̀ Persia ilẹ̀ Iran ló wìn ní Rome ó wìn ní Rome àmọ́ ilẹ̀ Rome ń padà bọ̀ wá gba wọ́n padà bọ̀ wá gba ife ẹ̀yẹ padà wọ́n ti ń jẹ́ ológun tipẹ́tipẹ́tipẹ́ kíran Lárúbáwọ́ tó wẹ̀kọ̀ níran Persia náà ti ń jẹ́ ológun ní gbogbo ilẹ̀ Lárúbáwá kò sí ìran tó jagun tó tó ilẹ̀ Iran wọ́n ja ogun tó pọ̀ ọmọ ìyá wọn tí ń jẹ́ Iraq kò já ogun tó wọn kí wá ló sọ wọ́n di tí mo fi sọ yí pé tá lè yan re nínú Iran èèyàn bú làwọn méjèèjì aládìsí Ànábì ní gbogbo ọlá tó ọba ní tẹni tí ń bọ́ ṣe lónìí ọ̀fọ̀kànbalẹ̀ pé ò ní jàǹbá òun ẹni tó fọkànbalẹ̀ sí ẹ tó súnmọ́ tí ò lè fọkànbalẹ̀ mọ́ pé eléri bú ni bọ̀dá yìí eléri bú làǹtì tí ò lè fọkànbalẹ̀ sí ọ ó kì í solùgbàgbọ́ òdodo gbogbo torí kò ní. ẹ wo lápèjúwe ẹ wá dúró jà tí Iran tí wọ́n ti jà kọjá táwọn before the birth of Jesus ìyẹn ti lọ àìmọye ogun tí wọ́n tún jà normal bí wọ́n ṣe jagun láyé jọ nìyẹn wọn ọ̀sẹ̀ lọ́hùn. àmọ́ o ẹ wo ìjà Iran lọ́jọ́ ọ̀rẹ́ Israel tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ ni Iran àti Israel ti ń close wọ́n jọ pawọ́pọ̀ lórí ọ̀rọ̀ Iraq tọ́jọ́ ọmọ ìyá Iran ní ogun tó lágbára 1980 to 1988 odidi ọdún mẹ́jọ ni a fi jà ogun ibẹ̀ ni Iran ti gé ní agbára tó pọ̀
látara nǹkan ìjà ogun USA ti Amẹ́ríkà ibẹ̀ ni wọ́n ti gé nǹkan ìjà ogun tó pọ̀ nígbà tí wọ́n ń bá Iraq jà nígbà tí wọ́n fẹ́ mú Saddam Amẹ́ríkà ló sọra ìdọ́lọ́pàá ayé o ntẹ́nìkan ntọ́hún ní kò fẹ́ kẹlòmí ò ní níjọ́ wọ́n ti pa Saddam nǹkan tí wọ́n ní Saddam ní tí wọ́n torí ẹ̀ bàálù yẹn jẹ́ ǹjẹ́ wọ́n kó jáde dè ní níjọ́ wọ́n ti pa Gaddafi ní Libya ntí wọ́n ló ní ǹjẹ́ wọ́n mú jáde dò ní àwọn ọlọ́pàá ayé nìyẹn wọ́n jọ pawọ́pọ̀ lórí ọ̀rọ̀ Iraq ni wọ́n jagun Iraq tán ń lọ fèsì Saudi Arabia ló di wàhálà lẹ́nìí wàhálà lọ́la wọ́n já open war betret yẹn pọ̀ fún Saudi pé ibi tí Kaaba wà àwọn jọ nínú àwọn ó dẹ̀ gbà padà ìyẹn ló lé Saudi tó fi lọ dọ̀rẹ́ Amẹ́ríkà torí ẹni tí ò bá mọ̀ tán yóò mọ wo Saudi pé ó ṣe lè jẹ́ pé wọ́n lọ́lọ́dọ̀rẹ́ ọ̀tá àwọn ọ̀ràn tó kù ó ní tó lè débẹ̀ tọ́lọ́hun lágbára. Allah tọ́lọ́hun lágbára. Ipò tẹ̀dá lè wà tọ́lọ́hun lágbára. Ló fi já sí wípé nínú gbogbo orílẹ̀-èdè Lárúbáwá Lebanon nìkan ni Iran trọ́ọ̀sì jù. Ó ní tó gbé ògo fún Iran lórí ogun tí ń jà lọ́wọ́. Tí wọn náà bá jẹ́ alágbára láyé yé sàbúrú fara àdúgbò yé sàbúrú fara ìlú ẹ̀ yé ṣèkà fáwọn tẹ́ ẹjọ́ ń gbé kì í jẹ́ èèyàn ó gòkè níjọ́ aburú bá dé kì í jẹ́ gbogbo ayé ó lè support èèyàn o. Ẹlẹ́ẹ̀kejì aláburú kejì aburú nọ́mbà 2 òun ní Israel gbogbo orílẹ̀-èdè tó yípo trust ẹ̀ nítorí kán lè mọ̀ lálágbára ọlọ́dọ̀rẹ́ aráàta tó lọ́dọ̀rẹ́ yẹn ńlọ fún wa ń jẹ gàba lé gbogbo ará àdúgbò lórí ìyẹn ló wọ́pọ̀ nínú àwọn olóṣèlú Nàìjíríà tí wọ́n bá ti lọ gba agbára àjọba níbi kan báyìí tí ọwọ́ wọn ti agbára àjọba ará ilé wọn ará àdúgbò wọn ni wọ́n mọ̀ finá fín wọ́n ṣe kàfélè wọ́n mọ̀ mistake fear ìbẹ̀rù táwọn èèyàn ní sí wọn wọ́n máa rò pé àwọn èèyàn wọ́n respect àwọn ni ìyàtọ̀ ń bẹ there is a difference between respect and fear. No one respect you. Àwọn èèyàn ń fi àbúrú ọwọ́ rẹ ni wọ́n respect ẹ. Ó dijọ́ tíjọba bá jábọ́ lọ́wọ́ ẹ kó tó mọ̀ pé ó ṣẹ̀sìn. Ẹni ẹjọ́ ń jẹ ó kàn tí ó bọ́ ta tí ọmọ ìjọ níjọ àbúrú bá kan. Torí gbogbo wọn ló ti fa àbúrú kan yípo ọ̀làmúmára kankan. Ó padà dọ̀tá Ọlọ́run ó dọ̀tá ènìyàn. Tó bá ti jẹ́ pé ìfẹ́ inú ní ń gùn agbára ní ń gùn ìwọ nìkan ló fẹ́ control ayé. Ìwọ ló fẹ́ yan ààrẹ ìwọ ló fẹ́ yan gómìnà ìwọ ló fẹ́ yan kánsílọ̀ kódà ìwọ ló fẹ́ yan mágàjí àdúgbò yín ọwá nítorí ẹ̀ bó ṣe ń tẹ ilé yìí mọ́lẹ̀ ló ń tẹ ilé yìí mọ́lẹ̀ kádúpá fọ́nà pọ́lọ́mọ̀ sọ Kùránì kalẹ̀ sínú rẹ̀ lómi wọn bá máa dúnbó èèyàn ní títì ẹ wọ̀rọ̀ Israel ẹ wá dúró àwọn tí Israel tó bá jà wọ́n sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta Oríyọmí Hamzat wọ́n ló sọ yí pé bóun bá ṣe gómìnà òun á wọlé àwọn èèyàn ń takò Oríyọmí ta ló sọ bẹ́ẹ̀ fún yíyọ wọlé kí ló mú tí ò ní wọlé ẹ mọ wéètì popularity ẹ ni bẹ́ẹ̀yàn bá ti ní orúkọ rẹ̀ fi yókù sílẹ̀ èmi tí mo jẹ́ àfáà yìí mi ò bí Ọlọ́run kí n lẹ pósítà ààbò tí ń jáde láyé ń bẹ nínú ẹni tó wà nípò ńlá tẹ́mi àti ẹ̀ bá jọ fa wà láì máa wí yẹn nítorí pé mo lórúkọ Ọlọ́run fún mi níyì tó kárí ayé ká tó wá sọ Toríyọmí tó kárí gbogbo gílóòbù kí ni tí mo sọ débẹ̀ àmọ́ mọ̀ràn mi Foríyọmí ni pé gbogbo nǹkan ló lásìkò kó calculate time o Ọlọ́run ní sí ọlọ́nà Ọlọ́run dẹ̀ ní gbé ọ ṣubú tọ́lọ́run lágbára Allah tọ́lọ́run lágbára ipò tẹ̀dá lè wà tọ́lọ́run lágbára. Ẹ wo Israel tó yẹ kó jẹ́ àmì ẹ̀sìn gbogbo orílẹ̀-èdè tó yí ipò kò sẹ́ni tí ó ṣàbúrú fún o wọn trust ẹ láti bí síbẹ̀ yẹn kódà ilẹ̀ Rome tó yẹ kó trust ẹ jù tó jẹ́ ìlú Christianity tó yẹ kó trust Israel tó jẹ́ ìlú Jew wọn trust ẹ o kámátì sọ Vatican City tó jẹ́ kọta ẹlẹ́sìn Christianity ṣé wọn trust ẹ wà dúró ogun tóun nìkan jà ọba Syria jà ọba Lebanon jà ọba Egypt jà ọba Jordan jà
ọba Saudi Arabia gan wọ́n ti jọ jà rí, ọba Yemen jà, ọba Palestine jà, kámá ti wá ọba Philippines jà, kámá ti sọ ìjà ti Gaza ní 1947 gbogbo Lárúbáwá kójọ lórí òun nìkan pẹ̀lú àtìlẹ́yìn Amẹ́ríkà òun ní gbogbo wọn. Ìjà ogun ọjọ́ mẹ́fà péré ní ó sáré withdraw, ó kálukú sá padà ní 1982 ọba Lebanon jà. Lebanon yẹn ló wá di ibùdó àwọn ọ̀tá Israel lẹ́ni tí wọ́n lọ lúgọ sábẹ́ Iran. Àwọn ní Iran ràn lọ́wọ́ bá ọba lágbára má sọ̀rọ̀ ẹ̀dọ̀ta gbogbo yẹn kọ́ ọmọ wa wò yí pé kò sẹ́ni tí ó mú mi. Agbára lè bọ́ anytime, alágbára lè dọ̀lẹ́, olówó lè dolòsì, oníyìí lè dẹni àbùkù anytime. Máa ṣe tàwa dúdú, máa ṣe táwọn yóò fi fẹ́ràn ẹ̀. Má dúró ní dúró pé ta ni ó mú mi. Ẹ wò lẹ́yìn gbogbo ogun tá a wí yẹn, ogun Gaza kò tiẹ̀ níye gbà tí wọ́n ti jọ jà pẹ̀lú àwọn Palestine, ogun Syria ńbẹ̀ńbẹ̀. Alẹ́ ànábì ni wàláhì la yu'min, kì í sọ olùgbàgbọ́ òdodo. Israẹli mọ̀ pé kò sí orílẹ̀-èdè kan nu gbogbo tó yí òun kó tó trust òun. Kò sí orílẹ̀-èdè ẹyọ kan ńlọ́jọ́ lọ mú ọ̀gá àgbà, ọ̀gá ọlọ́pàá ayé, pólíìsì ayé lọ́jọ́ lọ mú lọ́rẹ̀. Bí wọn náà bá ti jẹ́ níbi nínú ilé ládùúgbò tí wọn ò rí oore kankan lára rẹ̀, ọmọ kanra rẹ̀ ládùúgbò ni. O ò lè bẹ́ nìkan rìn, o ò lè bẹ́ nìkan ṣọ̀rẹ́ lọ títí ọjàmbá rẹ̀ kan yìí, ó sàbúrú kan yìí, ayé ọ̀sà fún ọ̀kan yìí ni. Níjọ́ ò bá rẹ̀ ọ̀rẹ́ látòkè gbì lórí. Níta bá lọ́dọ̀ ànábì ni pé tí ànábì ló fà tó jẹ́ pé ànábì ní ọ̀rọ̀ àkọ́kọ́ tá ànábì sọ níjọ́ tó wọ ìlú Medina pé èèyàn àkọ́kọ́ lanú sọ̀rọ̀. Ànábì ní afsu salama wa ta'imu ta'ama wa kumu bil layli wan nasu niyamu. Ẹ máa kíyàn, ẹ máa sálámà, salamu alaikum, salamu alaikum, ẹ máa bọ́ra yín lọ́wọ́, ẹ máa fìfẹ́ hàn, ẹ máa ṣe tàwa dúdú, ẹ máa wá ìfẹ́ ènìyàn, ẹ máa wá ìfẹ́ ènìyàn. Ànábì máa ń wá ìfẹ́ àwọn èèyàn débi pé tí obìnrin tó jẹ́ ẹrú tó bá dá ànábì dúró pé mo fẹ́ bi ọ́ léèrè yóò sì dúró. Tí ẹrúkùnrin tó bá mú ọwọ́ ànábì dání báyìí tí ń bá sọ̀rọ̀, bó ṣe lè wù kó jọ ọmọ ká ànábì tó kò ní já ọwọ́ yẹn, ó dìgbà tẹ́nìyẹn bá ju ọwọ́ yẹn lẹ̀, ẹ lọ́ọ́ kà nínú àdìsí. Mélòó wa ló ń ṣerú ẹ̀? Kèfèrí tó lòun fẹ́ bá ànábì sọ̀rọ̀ ó mú lọ́wọ́ báyìí, ànábì ọ̀já ọwọ́ rẹ̀ gbà àfìgbà tí wọ́n tó jọ parí ọ̀rọ̀ fúnra ẹnìyẹn ló ju ọwọ́ ànábì ilẹ̀ tó sì gba Islam. Ọjọ́ wo làwa tó fẹ́ nírú wà báyìí ló jẹ́ ń sọ wípé ta lẹni re ìran Lárúbáwá tó kù wọn trust Iran o. Wọ́n bẹ̀rù pé tágbára ìbádé orí àwọn ni ó ti lò. Gbogbo ìran Western world lẹ́yìn Amẹ́ríkà nìkan ń ló gbà fún Israel. Ta wá lẹni re nínú yín? Ta lẹni re náà méjèèjì? Lèmi fi ń pariwo wípé n tí ń ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Bàbá rí yẹn tó bá yọjú tí bá ń pè ọ̀rọ̀ ẹ̀sìn ni, ọ̀rọ̀ mùsùlùmí àti Christian ni, rárá kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Nǹkan méjì ló ran Iran lọ́wọ́ tí a fi ní sympathy ayé, tàbí nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ni pé àṣejù Israel káàkiri ayé ti hàn jù. Gbogbo ayé ti rí pé kí ló dé tí wọ́n burú báyìí? Ó mú ará àtàwá láti wá ba inú ilé rẹ̀ jẹ́. Àṣejù Israel pọ̀ jù nínú gbogbo ìran Lárúbáwá, torí Lárúbáwá lò náà. Kò bá ìran Lárúbáwá kankan ṣọ̀rẹ́, kò bá àwọn òyìnbó náà ṣọ̀rẹ́ lẹ́yìn Amẹ́ríkà nìkan. Àṣejù yẹn ti pọ̀ jù, ìyẹn ló jẹ́ kí Iran ó tètè rí sympathy. Ẹlẹ́ẹ̀kejì ní tó fún Iran ní sympathy, gbogbo ayé mọ̀ pé Israel ló kọ́kọ́ lọ tọ́jà. Ìjà ń bẹ láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, àmọ́ kì í ṣèjà tó hàn jáde báyìí. Ẹni ó ní nǹkan ìjà ogun. Ìwà Amẹ́ríkà ni pé ẹni orílẹ̀-èdè tó bá ti ní nǹkan ìjà ogun bíi tòun tó náà fẹ́ develop wọn ní jẹ́ ó ní. Irú ẹ̀ ni wọ́n ṣe fún Iraq. Pápá tó bá jẹ́ ìran Lárúbáwá wọn nígbà. Israel nìkan ni wọ́n fẹ́ kọ́ ọmọ ẹdún nù ìran Lárúbáwá. Wọn nígbà. Irú ẹ̀ ni wọ́n ṣe fún Iraq. Gbogbo ogun tí wọ́n bá Iraq jà, ní tí wọ́n ní wọ́n ní ìjẹ́ wọn kò jáde dùn ní àrùn. Irú ẹ̀ ni wọ́n ṣe fún arákùnrin mi fẹ́ dárúkọ ni. Irú ẹ̀ ni wọ́n ṣe fún arákùnrin ọmọ ilẹ̀ Saudi ìjọsí tí wọ́n lò ń lọ dá àwọn alákatakítí tí wọ́n lò ń lọ dá sílẹ̀.
irú ẹ̀ ní wọ́n ṣe fún níjọ́ wọn ti pa kí ló dé tí wọn ò mú evidence tí wọ́n ló ní kí ló dé tí wọn ò mú jáde wọn fẹ́ kí wọn lárúbáwá míì inú tó ní àwọn nǹkan yẹn mọ́ lẹ́yìn Israel nìkan náà fẹ́ kọ́ máa pàṣẹ lórí gbogbo ìtọ́jẹmọ́ràn lárúbáwá ìyẹn ó jẹ́ kí ayé ó ní sympathy fún Iran ẹlẹ́ẹ̀kẹta tó wá fún wọn níyì táyé fi gbà wípé ó yá support eléyìí ẹ lọ wo dáadáa ẹ lọ wo lu Christian ẹ lọ wo lu àwọn Júù yàtọ̀ fún Israel gbogbo wọn ní support Iran lẹ́yìn àwọn ilẹ̀ lárúbáwá táwọn náà fọkànbalẹ̀ lórí Iran àmọ́ ìfọkànbalẹ̀ yẹn ò ní wọn ó má support ẹ̀ nǹkan kan jẹ́ kó ní sympathy láàrin àwọn lárúbáwá ọwọ́ pé ìjà Palestine ní ń gbè tí Israel fi accuse ẹ̀pọ̀ lóko Hezbollah ìjọ ó jẹ́ kí ìran lárúbáwó fẹ́ lo innamal mu'minuna ikhwa ẹja fún ní support ebíjà ẹni wọ́n rẹ̀ jẹ́ ní ń gbè ọ̀tán tá a bá yọ yẹn kú ń bẹ̀ kò sẹ́ni eré nínú àwọn méjèèjì èèyàn bú ayé ni wọ́n tọ́lọ́hun lágbára. Allah tọ́lọ́hun lágbára. Ipò tẹ̀dá lè wà tọ́lọ́hun lágbára. Àfàànílà tákìrà náà sọ̀kìrà fíìmù ká sọmọtì. Iná libá òdọ́ta tó di mímú kìlàtà yá sàdí. Iná libá òdọ́ta tó di mímú kìlàtà yá sàdí. Àfàànílà tákìrà náà sọ̀kìrà. Látàkìrà náà sọ̀kìrà fíìmù ká sọmọtì. When it's come to fighting, when it's come to war, never you underrate a short man. Never you underrate a weak man. Never you underrate a lazy man. Fíìmù ká sọmọtì. Tọ́rọ̀ bá dọ̀rọ̀ jà, má fojú di arara. Ìnálíbà àwọn dátà tó lè mí. Ìnálíbà ó dọ́ta tó lè mí. Mọ̀kẹ́dàdà lè àṣàdì. Ìnálíbà ó dọ́ta tó lè mí. Mọ̀kẹ́dàdà lè àṣàdì. Tí ènìyàn bá lóhun àtọwọ́ bọ̀ kìnìún ààyè lójú, ó ń tọ̀ wọ́n dẹ̀ jáde láyé. Ẹ̀fọn eṣinṣin ẹ̀fọn tí ò wá tó nǹkan kan lára ènìyàn tó weak tí ò strong àtọwọ́ bọ̀ kìnìún lójú á dẹ̀ gba omijé jáde lójú ẹ̀. Ìní ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran. Ẹ wo báyé ṣe ń lọ bí ó ṣe máa lọ nìyẹn ká máa ṣáàdìtà àdúwà lóhun. Masarawo zamanu saate wazimanu. Masarawo zamanu saate wazimanu. Ti sentiment tó bá ti wọ nǹkan mẹ́ta Ìyẹlẹ ọmọ. ilé rẹ ò lè rójú ilé ó ń tọ̀ wọn ò ní rójú ọ̀dọ̀dẹ̀ ò lè lálàáfíà orílẹ̀-èdè náà ò lè lálàáfíà. Masarawo zamanu saate wazimanu. Masarawo zamanu saate wazimanu. Lọ́jọ́ tí ayé ò tó nífọ̀kànbalẹ̀ lọ́jọ́ tá a bá máa fi religion judge gbogbo tó bá ń ṣe. Wẹ́ẹ̀bì dẹ́rù. Ẹ má máa fi ẹ̀sìn tẹ́ ẹ bá ti fi judge gbogbo tí ń ṣẹlẹ̀ mọ́ ẹ máa rí di òdodo. Àmọ́ tẹ́ ẹ bá ti ń fi ẹ̀sìn judge ẹ ní rí òdodo. Bẹ́ẹ̀ bá ti ń fi òṣèlú judge ẹ ní rí òdodo. Conscience yín ó kù òdodo ó farapamọ́ ogun ní ọgbẹ̀yìn rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọmọ tó tẹ̀léra wọn ni. Ẹ má fi òṣèlú dájọ́ ẹ̀sìn ẹ má fi ẹ̀sìn dájọ́ òṣèlú méjèèjì ọjọ́ra wọn o wọn kàn jọra wọn lójú ni tọ́rọ̀ ẹ̀sìn bá dé ẹ mú òfin ẹ̀sìn ẹ fi dájọ́ lórí ẹ̀ tọ́rọ̀ ìlú bá dé ẹ mú òfin ìlú ẹ fi dájọ́ lórí ìlú ìyẹn ló fà tí Jésù ti sọ tipẹ́tipẹ́ pé ẹ fún Késárì ní Késárì ẹ fún Olúwa ní tiẹ̀ ọba Késárì ẹ̀tọ́ rẹ̀ ẹ fún ẹ tẹ̀ lófin ìjọba àmọ́ tó bá dọ̀rọ̀ ẹ̀sìn ẹ tẹ̀ lófin tọlọ́hun. Àmọ́ ní Nàìjíríà tá a wà yìí méjèèjì là ń tìbọnú ara wọn níjọ́ ọ̀rọ̀ òṣèlú bá dé ọ̀rọ̀ ẹ̀sìn láti bọ̀ ní ó jẹ́ ká ní olórí kan tó wúlò Nàìjíríà ń jọ wọn ti dá Nàìjíríà lẹ̀. A ní wo competency àwọn èèyàn ń tá máa lé ni pé kí Christian ọ̀sá síjọba bí ò bá rí bẹ́ẹ̀ bó o ló jẹ́ tó jẹ́ pé kìkìdá Christian ní ìjọba ní gbogbo South West tí ò sí mùsùlùmí torí ẹ̀ pé ní sentiment ti wọ̀ níjọ́ mùsùlùmí náà bá gba gbogbo bẹ̀ tán
sí ò sí Christian nítorí ẹ̀ pé láwọn abùmí ni sentiment ti wọ̀ ìyẹn ni ò jẹ́ ká lọ lórí lo kí ni òfin káti ẹ̀ la fẹ́ lo òfin Ọlọ́run lórí ipa fẹ́ mú lórí kí lọ́lọ́run ní ká wò innahu laqawiyyun hamid ẹ wo strength ẹ ẹ wo capability ẹ wo antecedent ẹ wo trustworthiness ntí ẹ wò nìyẹn o àmọ́ o ẹ̀sìn la fi ń dájọ́ lórí ta ni ó jò lórí níjọ́ àti ń fẹ́sìn ìdájọ́ ẹni ẹ bá rò pé mùsùlùmí ni ẹ padà rí pé kírísítẹ́nì ni ẹni ẹ bá rò pé kírísítẹ́nì ni yóò padà disappoint yẹn rí pé mùsùlùmí ni tàbí kó tiẹ̀ jẹ́ oníṣẹ̀sìn àǹtí méjèèjì bọnú ara wọn tọ́rọ̀ bá tó wá dọ̀rọ̀ ẹ̀sìn olóṣèlú ó tó wá dúró páwa lápàṣẹ lórí ẹ̀sìn wọ́n á wá lọ mú gbogbo ète òṣèlú wọ́n máa ti bọnú ẹ̀sìn gbogbo ó wá dàrú látòkè tó délẹ̀ bọ́kùnrin sì ń pàṣẹ ẹ̀sìn lóbìnrin náà olóhùn ó pàṣẹ ẹ̀sìn obìnrin nínú ọ̀rọ̀ ẹ̀sìn níbo síbo níbo náà lọ́n ti ní kó pàṣẹ ẹ̀sìn látàkìrà náà sọ̀gìrà. fèèmọ̀ àsọmọ̀tì ìnàlẹ̀ bá ó dọ̀tà tó di mí òkè látàlẹ̀ àṣàdì ìnàlẹ̀ bá ó dọ̀tà tó di mí òkè látàlẹ̀ àṣàdì. kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ tó ń fa ogun láyé? ẹ fún ẹ̀tọ́ Iran ẹ fún Iran lẹ́tọ̀ọ́ ẹ̀ àìfún Palestine lẹ́tọ̀ọ́ ẹ̀ tápákà àwọn kírísítẹ̀nì gbèrú pé rárá o Israel ní ó borí ìlú Olúwa ìlú Israeli ìlú mi ní Jerusalem ló dá wàhálà sílẹ̀ dè ní ká ní Amẹ́ríkà ti gba ìdájọ́ tí gbogbo àgbáyé ń wí pé ẹ fún kálukú ní nation rẹ̀ á ti nísinmi lórí ọ̀rọ̀ Gaza àmọ́ wọ́n ń ti òṣèlú bọ̀ wọ́n ń ti ẹ̀sìn bọ̀ méjèèjì wá ń dá wàhálà sílẹ̀ ẹ wá rí lẹ́nì nígbà tí Israeli fẹ́ ọfọ́ tán látòkè ni mo rí pásítọ̀ kan tó jáde tó nílùú èṣù ní Israel kò sì wí òdodo lọ́sọ̀ tí Íráànù náà bá jẹ́ ìlú èṣù èmi náà ti sọ lónìí pé òun lè ṣe yàn rí àmọ́ wọ́n rẹ̀ jẹ́ lórí eléyìí níjọ́ tá a bá ti ń lè sọ òdodo láì wò pé Christian lélẹ́yìí mùsùlùmí lélẹ́yìí traditionalist lélẹ́yìí níjọ́ náà lórílẹ̀‐èdè wa to rise. ẹnìkan ṣàbòsí fún ẹlẹ́sìn Júù ànábì tẹ̀lé ẹlẹ́sìn Júù lọ bá mùsùlùmí pé ó ṣàbòsí fún dáàbòsí tó ṣe padà nítorí jẹ́ kárójú nìyẹn ọ̀tọ̀ lófin ẹ̀sìn ọ̀tọ̀ lófin ìlú èmi ò tako òfin ṣẹ̀ríà láàrin mùsùlùmí àmọ́ tí mò ń sọ ni pé ẹ̀yin ìjọba ẹ sì ràn wá lọ́wọ́ kófin ìlú ó ṣiṣẹ́ àbòsí làbádé bíi eléyìí bẹ́ẹ̀ bá ní àdófin ṣẹ̀ríà alẹ́ ṣẹ̀ríà ń bẹ pẹ̀lú wa á gba èyí ìtìyàn tó gbédè yìí náà kò sí tó burú mbẹ̀ àmọ́ sófin ìlú tẹ́ ẹ búra lé lórí sótì ìṣiṣẹ́ náà ibo lẹ lóde níjọ́ tí ànábì fẹ́ pé ìpàdé gbogbo àwọn tí ẹjọ́ ń gbèlú ó mà pé ìpàdé eléyìí yàtọ̀ sí ìpàdé ẹ̀sìn mọ́sálásí ànábì ni a ti ṣe ní Medina lóòótọ́ àwọn wáfdù kan wá láti Nàìjíríà ní tí wọ́n jẹ́ Christian àwọn kan wá láti bòmí tí wọ́n jẹ́ Jew àwọn tí wọ́n jẹ́ traditionalist àwọn náà wà jókòó wọ́n jọ jókòó ànábì ló control meeting nìyẹn gẹ́gẹ́ bí ẹni tó ní majority ìjọ yẹn ní abẹ́rẹ́ ń tán pé ní Wathiqatul Madina the Charter of Medina òfin tí wọ́n ṣe láti gbé Medina kalẹ̀ ànábì ò gbé Kùránì kalẹ̀ ń jọ́nà tó rúmọ̀ pọ̀rọ̀ ìlú lélẹ́yìí ó yàtọ̀ sí ọ̀rọ̀ tàwa mùsùlùmí ọ̀rọ̀ tó ti kó àwọn ẹlẹ́sìn mi pọ̀ ni àjọ ń gbèlú ni ẹ lọ yẹ tíráwò Wathiqatul Madina ànábì wá ṣe òfin wọ́n jọ contribute wọ́n wá jọ agree lórí 14 point gbogbo àwọn olórí ẹlẹ́sìn àti olórí kabila kọ̀ọ̀kan tribe kọ̀ọ̀kan ni wọ́n sign ẹ lọ wò lórí Google ẹ̀rí tom print wọn níbẹ̀ kí ni nǹkan tán ṣe meeting lé lórí wọ́n jọ agree wípé ìlú yìí ìlú Medina ó gbọ́dọ̀ pàtàkì sí gbogbo wa ju ẹ̀mí wa lọ tá a bá rí mùsùlùmí tó fẹ́ wá fogunjà Medina láti ta àwa mùsùlùmí ìlú Medina á support ẹ̀yin àjọlọ bàjá o tá a bá rí ẹlẹ́sìn Christianity tó fẹ́ fogunjà Medina ẹ̀yin Christian tá a jọ jókòó ṣe pàdé nílùú ìta àjọ ń bẹ nílùú á jọ jáde lọ bá Christian yẹn jà ní o kódà tá a bá rí Jew tó fẹ́ kógunjà Medina ẹ̀yin Jew tẹ́ ń bẹ láàrin wa tẹ́yin náà pọ̀ sí kejì á jọ pawọ́pọ̀ lọ bá Jew tìtajà ní o nítorí kílù yìí ó lè bá a nífọ̀kànbalẹ̀ ìlófà ogun Uhud
ṣé lérò pé mùsùlùmí nìkan lọ sógun Uhud àtogun àwọn tí wọ́n ṣe mùsùlùmí lọ nígbà tí wọ́n lọ ogun ní àpadà gba Islam àwọn kan lọ ogun tí wọ́n gba Islam kan tó lọ ogun ẹ lọ yẹ̀wé ìtàn wò àjọ gbé lálàáfíà ni kí ló dé tèmi ó sọ pé kí kírísítẹ́nì ọmọ gbèlú tọ́lọ́n bá fẹ́ kó kírísítẹ́nì kúrò kó wọn kó lẹ̀ tèmi ti jẹ́ kí ló dé tèmi ó sọ yí pé kí ẹlẹ́bọ ọmọ kọ́mọ bẹ́ẹ̀ màá ṣe wáàsí fún kọ́gbà Islam lọ́wọ́ mi ni bọ́bá sì lóhun ọ̀gbá lakum dinukum waliyadin máa ṣẹ̀sìn rẹ kémi náà máa ṣe tèmi ìlú tá a bá ti lágbára tó bá jẹ́ pé mùsùlùmí ló pọ̀ jù mùsùlùmí ò lo òfin pé ẹ̀yin ẹ má ṣe báyìí nílùú yìí ibi kírísítẹ́nì bá ti pọ̀ jù gbogbo ayé ní í ṣe yẹn kírísítẹ́nì náà ó lo òfin pé rárá àgbà ẹ má ṣe báyìí nílùú yìí ìlú kọ̀ọ̀kan lè ní òfin tí wọ́n fún àwọn tí wọ́n jẹ́ minority láàrin ara wọn bó ṣe wà látayébáyé nìyẹn àmọ́ kí ni tí mo sọ débẹ̀ tọ́rọ̀ bá dọ̀rọ̀ lù ẹ má fẹ̀sìn dájọ́ bọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fòṣèlú dájọ́ ẹ jẹ́ méjèèjì ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ ìlú tí ó bá ti jẹ́ pé òfin ẹ̀sìn ní control tí kì í bá ti ṣòfin ẹ̀sìn gbogbo yẹn submit fófin ìlú yẹn tẹ́ ẹ bá fẹ́ lálàáfíà tọrẹ ẹ̀dá confusion lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ sọ pé Christian làwa òfin Nàìjíríà kò lè mú àwa mùsùlùmí làwa òfin Nàìjíríà ò lè mú àwa ẹ̀dá confusion lẹ̀ ẹ̀dá ogun sílẹ̀ ní ó jẹ́ kápá ó ká Boko Haram dọ́là tọ́lọ́hun lágbára. Allah tọ́lọ́hun lágbára. Ipòkípò tẹ̀dá lè wà tọ́lọ́hun lágbára. Ọ̀rọ̀ òṣèlú ó ń ba ayé jẹ́ ní Nàìjíríà nítorí sentiment ní bàbárò lọ tí wọ́n rò bọ̀. Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullahu rahmatan wasi'a pẹ̀lú bàbá wa Mudiru tèmi Ọlọ́run kó dúró ti bàbá Mudiru ní bàbárò lọ tí wọ́n rò bọ̀ tí wọ́n fi ní sàṣà yẹsùsù ṣàìsù màṣùsù siyasa tún karibi ìyálé kábùsù sàṣà yẹsùsù ṣàìsù màṣùsù siyasa tún karibi ìyálé kábùsù. Àfà bàbá ní sàṣà yẹsùsù kòkòrò kan bẹ kòkòrò ikán gbogbo ń tọ́ba dà nìkan máa jẹ tọ́ba jẹ odidi encyclopedia kan tẹ́ ẹ bá wo ikán kò ní kó torí ẹ̀ tóbi ntọ́da ní bàjẹ́ òṣèlú western democracy tí a gbé wá ọba ọ̀pọ̀ nǹkan jẹ́ Amẹ́ríkà ní pariwo pé kẹ́ ẹ ṣe déédéé everywhere ṣe déédéé ń bẹ lọ́wọ́ wọn democracy tí a gbé wá wọn ní kó ń kálukú control rẹ̀ ṣé wọ́n gbà sáwọn kọ́ ni wọ́n sọra wọn dọlọ́pàá ayé sáàsà yẹsùsù ṣàìsù màṣùsù siyasa tún karibi ìyálé kábùsù siyasa tún karibi ìyálé kábùsù. Tẹ̀síwájú. Siyasa tún asasu alfulusu siyasa tún yẹni huru fi asusu. Dami lóhùn. Siyasa tún karibi ìyálé kábùsù. Òfin democracy tí a gbé wá òfin tó jẹ́ wípé ìpìlẹ̀ rẹ̀ owó ní dictate ibi táwọn èèyàn ronú lọ ìbò la fẹ́ di 2027 yìí ogun ti bẹ̀rẹ̀ nígbà tí bó ti dé torí ẹ̀ mọ̀ pé owó ló ń kálukú lọ pín kò sẹ́ni tí ń jà fún bí ìlú ó ṣe ga bó làpò òun ó ṣe ga ló ń kálukú ń jà fún kò sẹ́ni tí ń jà fún pé tí n bá support candidate ìlú òun ọ̀gá bí ó bá débẹ̀ tán kó lè rántí mi kó rántí ọmọ mi ló ń kálukú ń jà fún báwo ni ṣe fẹ́ ga. tẹ̀síkúnnù fi hà sóso siyasa tún tẹ̀síkúnnù fi hà sóso. Ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ mo ti fi ṣe wá sírí lórí prógrámù yìí ẹnìkan tó jẹ́ tíṣà òun ló sọ fáwọn ọmọ iléèwé onítọ́ bá dọ̀la afẹ́sẹ̀ experiment ó ń kálukú ó mú ẹyin méjì bọ̀ látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ẹyin tútù fresh egg nígbà òtijọ́ tí ẹni wọn kẹ́yìn wá ó ń kálukú kẹ́yìn wá ó wá ní yàrá tó wà lápá ọ̀tún yìí ẹ mú ẹyin kọ̀ọ̀kan ó ń kálukú lọ fi síbẹ̀ wọ́n bá fi síbẹ̀ nígbà tí wọ́n fi síbẹ̀ tán ó ní ẹ tilẹ̀kùn wọ́n bá tilẹ̀kùn ó ní màá wá fún yín ní ìṣẹ́jú méjì ó ń kálukú wọnú yàrá yẹn lọ ẹ lọ mú ẹyin tiyín ẹyin tiẹ̀ gangan tó mú wá láti ilé lọ mú jáde lẹ́yìn ìṣẹ́jú méjì
yóò di ẹgbà o ló ń kálukú bá rọ̀ wọlé níbi tí wọ́n ti ń struggle wọn ẹ̀dẹ́yìn ara wọn mọ̀mọ́ gbogbo ẹ̀yin ni wọ́n tẹ̀ fọ́ pátá kò sẹ́ni ọ̀rẹ́ yín mú jáde ẹni ó mú kan tó fẹ́ mú jáde wọ́n jà pé jàgbà lọ́wọ́ ẹ̀ tèmi ni ibi yẹn ti jọ ń fa ẹ̀yin fọ́ wọ́n wá jáde olùkọ́ lẹ́yìn tẹ́ mú jáde dà wọ́n láàrin kankan mú jáde o ó lẹ́kọ̀ọ́ ni mo fẹ́ kọ́ yín ó ní ẹ̀yin kọ̀ọ̀kan tó kù ó ń kálukú orúkọ tiẹ̀ sí lára kọrúkọ bàbá ẹ̀ fi pẹ́ẹ́nì kọ́ sí lára máàkì ẹ̀ kó lè mọ̀ pé tiẹ̀ ni wọ́n bá kọ́ ọ tán ó ní yàrá tó wà lápá àlàáfíà ọ̀yá ẹ lọ dá ẹ̀yin yẹn jọ síbẹ̀ ẹ̀yin ẹ̀dìyẹ náà bá dá síbẹ̀ ó ní ẹ tilẹ̀kùn ó ní ọ̀yá mo fún yín ìṣẹ́jú méjì ẹ lọ mú ọ̀nkálukú ọ lọ mú ẹ̀yin tiẹ̀ wá láàrin 2 minutes ọ̀nkálukú mú ẹ̀yin tiẹ̀ jáde ó ní ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ yín nù o nígbà tí ẹ fẹ́ fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ dún ẹlẹ́tọ̀ lódògún o ẹ̀ẹ́dá tó jẹ́ tẹ́nìkọ̀ọ̀kan mọ̀ ní wàhálà fìdí o àmọ́ níwọ̀n àgbà tẹ́ ẹ ti máàkì ẹ̀ pé ètò tó sí lágbájá ni ẹ fi lé lọ́wọ́ títàmọ̀dò ní ẹ fi lé lọ́wọ́ ẹlòmíì ò tètè rí tiẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ́ba rí lónìí mẹ́líkà tó sálàm ó gbà tiẹ̀ ni ẹlòmíì náà tó pé tiẹ̀ náà wọ́n náà gbà tiẹ̀ ó ní ẹ jáde lálàáfíà bẹ́ẹ̀ jáde níwọ̀n àgbà tẹ́ ẹ bá ti mọ shift ẹ̀tọ́ lọ síbi tí ò tọ́ Ànábì ní tẹ́ ẹ bá ti ń gbé ẹ̀tọ́ fi gáórí mawdi'i fantasiru sáà إذا أودي الأمانة في غور موضعه فانتصروا الساعة Ànábì ní tẹ́ bá ti ń gbé trust lọ síbi tí ò yẹ ẹ máa retí pé òpin ó dé wàhálà ó dé fìtínà ó dé nítorí wàhálà alẹ́ Nàìjíríà nù ntí òjì á ní sinmi nìyẹn tọlọ́hun lágbára Allah tọlọ́hun lágbára ipò kípò tẹ̀dá lè wà tọlọ́hun lágbára. ẹ wo aeroplane àwọn India tó jábọ́ tó ṣúná ní bí ọ̀sẹ̀ kan tó lọ lọ́hùn èèyàn 260 something kú ń bẹ̀ ẹ̀yọ ẹnìkan wáyé ẹni tó yẹ yẹn tó bá lọ declare pé mùsùlùmí àbí christian àbí ẹlẹ́bọ lòun traditionalist lòun ayé ò ti sọ́dọ̀ lọ́hùn atheist ni kò gbà pọ́ lòun bẹ báwo lẹni tí ó gbà pọ́ lòun bẹ ṣe wá escape táwọn tó gbà pọ́ lòun bẹ sì kú. Allah. ìyẹn la fi mọ̀ yí pé ọ̀tọ̀ láyé ẹ̀sìn ọ̀tọ̀ láyé kádàrá gbogbo wa la ní kádàrá wájú Ọlọ́run ní provision for every one of us àti mùsùlùmí àti Christian àti traditionalist. Almighty Creator has provision for every one of us. He has destiny, he has programmed destiny for every one of us. He knows the time we are going to arrive in this world as well as the time we are going to exit. Everything has been written down, though we may not see it. That is what is called taqdirin in Islam. Ìtànpè ní kádàrá nínú ẹ̀sìn. Èmi kọ́ tèmi, ìwọ kọ́ tiẹ̀, àmọ́ tí ń bẹ. Ọlọ́run ní provision fẹ́ ní kọ̀ọ̀kan wa kò ní torí pé èmi jẹ́ mùsùlùmí kọ́ wá dìdá èmi provision kò ní torí pé wọ́n jẹ́ ẹlẹ́bọ kọ́ wá ní rárá àti sọ pé olówó sẹ́ẹ̀rí kọ́lọ́run ó fi ẹ̀sìn pín owó ni Ọlọ́run ó fi ẹ̀sìn pín owó táwa sọ pé mùsùlùmí nìkan ní lówó kírísítẹ́nì nìkan ní máa lówó ìran tí wọ́n ní máa ní àwọn mùsùlùmí nìkan ní wọ́n mọ̀wé kírísítẹ́nì nìkan ní mogun jà Ọlọ́run ò pín òun kálukú struggle lọ́nìí kò sẹ́ni tọ́lọ́run ò ní provision fún. He has provision for every one of us. Kò sẹ́ni tó wà láyé tọ́lọ́hun ò mọ time. Kò sí ní tó wà láyé tọ́lọ́hun ò lè bá sọ̀rọ̀. Èèrà tí ń rìn lọ lórí àpáta Ọlọ́hun rí bí ṣe ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan wa yubsiru dharrata fi dhalimai kama yara ma ghabata talimai. Ọba mi rí ti àpáta tí èèrà àwúrẹ̀bẹ̀ kékeré bí ṣe ń gbé ẹsẹ̀ lórí àpáta Ọlọ́hun rí. Ọmọ yẹ ẹsẹ̀ tí ó gbé. Gẹ́gẹ́ bó ṣe ń rí nǹkan tó pamọ́ sábẹ́ omi nítorí náà látàkìrà náà sọ̀gìrà. fẹ́ẹ̀mù àsọmọ̀tì ìnàlẹ̀ bá òdòdó tó di mímú kí látàrí àṣàdì ìnàlẹ̀ bá òdòdó tó di mímú kí látàrí àṣàdì. ẹ wá dákun n tó ṣẹlẹ̀ sí Iran n tó ṣẹlẹ̀ sílẹ̀ Israel tó bá ṣẹlẹ̀ sí Nàìjíríà kí ni preparation wa sílẹ̀ Yorùbá kí ni preparation wa ìdààmú tàbádùn fàbùkì lè bàdín fàyínà lè bàdín mi bàdín náà sí ibú. ìdààmú tàbádùn fàbùkì lè bàdín fàyínà
فإن لبعد من بعد نصيب إذا مات بعد torí burúkú bá ń ka àwọn èèyàn kan ọkẹnìkejì ẹ̀yin mẹ́ta dùn tí apá kan bá kú ẹ̀sùn kún fápá kejì orí burúkú máa ràn bí atẹ́gùn kí ni àìsàn tí ń fọ́n kiri gbà kan covid bí covid ṣe ràn lórí burúkú ràn nítorí bá kan ara lé rẹ má sọ wípé kọkùnrin ọmọ Nàìjíríà kí ni preparation wa kí ni la prepare sílẹ̀ kí ni àdánwò tá a lérò kó lè kan Nàìjíríà ẹ dákun tírú àwọn tó ṣẹlẹ̀ yìí ká lórílẹ̀-èdè kankan tiẹ̀ dìde ló bá bẹ̀rẹ̀ sí ju mísáì sí Nàìjíríà bí Israel ṣe jù sí Iran orílẹ̀-èdè wo lẹ rò pé ó gbèjà Nàìjíríà o ṣé gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n yí wa pọ̀ tí wọn ò bẹ̀rù wa wọn ò bẹ̀rù Nàìjíríà fún kankan kí ni tó fà tí wọn ò bẹ̀rù Nàìjíríà gbógun àdúgbò Libadi فإن لبعد من بعد نصيب فإن ẹbá mi tẹ like and love kí ni tí mo sọ débẹ̀ ni wípé orílẹ̀-èdè wo ló bẹ̀rù Nàìjíríà dúró àdánwò yìí bá wọlé bádánwò kan bá ka ẹ mọ́lé lọ́ọ́ ja ogun títà ẹ wò gbà tí Nàìjíríà ń ja ogun ECOWAS tẹ́ lọ́ọ́ jà ní Rwanda wọn bí bàbá bandit dà kó dìde Nàìjíríà torí àmọ́ wípé ogun tó ju ogun lọ ní Nàìjíríà ń lọ jà lọ́wọ́ bíi ti àwọn Iran bíi ti àwọn Israel ní Nàìjíríà tó fẹ́ ní bọ́ọ̀bù fìdí tí wọ́n fi jà bandit là ń bá jà lábẹ́lé ibi àti ń bá bandit jà àròjúráyè tìta mọ́ wọ́n ti fi ogun abẹ́lé dè wá lẹ́sẹ̀ mọ́lẹ̀ ṣe lérò pé Israel lè di alágbára ni tó bá dúró lórí ogun àdúgbò rẹ̀ nìkan tí ó náwó síta ṣé lérò pé Iran lè di alágbára ni tó bá dúró lórí ogun àdúgbò rẹ̀ nìkan tí ó náwó síta ẹ bọ́ síta ẹ lọ jagun ìlú mi àwọn ogun tí lé ọbẹ̀rù yín bó bá dijú mọ́rí gbá alágbára àtàlétí alágbára àdúgbò ọmọ gbọ̀n ní tó bá rí ọ ìyẹn ló ń ṣe Nàìjíríà ààrẹ di láti bá àjọ àgbáyé dọ́gba ńláfà nígbà tí bàbá pírẹsidẹ́ǹtì tí wọ́n láwọn díìlì pẹ̀lú ECOWAS ó díìlì pẹ̀lú Niger pẹ̀lú Burkina Faso àti kọ́ńtì kan mọ́ gbàgbé ìkẹta tí wọ́n láwọn ò ṣe ECOWAS mọ́ sẹ́ẹ̀rí kẹ́rù ọba wọn ni wọ́n fi Nàìjíríà rẹ̀ nígbà ẹ̀yìn tẹ́ ẹ ti dọ̀lẹ́ lábẹ́lé Boko Haram lásán ilẹ̀ ń bá fà láti yọ ọdún yìí ẹ ti dọ̀lẹ́ bọ́ ọba tó bá ń bá wàhálà kan fà títí tètè mọ́ drop ẹsẹ̀gbẹ́ kan lọ́ọ́ fa wàhálà tó ju ètò ń bá fà lọ ètò ń bá fà yàn sà tó bá rí pé ètò jù ń lọ náwó gan èèyàn a máa lo overdose lórí àdánwò bá ìsàn bá ń ṣèyàn tí ọba lọ overdose a máa wọ ẹlòmíì sàn á sì máa pa ẹlòmíì ọ̀kan nínú méjì tá a bá wáyé náà nínú kó succeed nínú kó kú Nàìjíríà ibo là ń lọ ọjọ́ wo la tó fẹ́ do orílẹ̀-èdè alágbára tí orílẹ̀-èdè kan bá halẹ̀ mọ́ Nàìjíríà lọ́wọ́ yìí ṣe lérò pa lè dìde kásì withstand ẹ̀ kí ló fà ogun abẹ́lé là ń bá fà àrònú lọ ogun títà mọ́ ìgbà kan ní ECOWAS ìgbà kan ní bam tí Nàìjíríà ti ń control gbogbo West Africa lẹ́sìn a lè control Nàìjíríà gangan mọ́ lórí ọ̀rọ̀ security ẹ wá dúró èèyàn tó kú ní Benue wọ́n pa wọ́n bí ìgbà tí wọ́n pa. adùn fàbùkì Libadi. فإن لبعد من بعد نصيب فإن لبعد من بعد نصيب. tíjà bá lọ dé ìran Yorùbá OPC ẹ̀sùn mọ́bì Yorùbá Nation ẹ̀sùn mọ́bì Àgbẹ̀kọ̀yà ẹ̀sùn mọ́bì gbogbo ẹ̀yin tó jẹ́ pé kìkì ariwo ni níjọ́ ogun bá dé sí ẹ̀yin yìí lè defend ilẹ̀ Yorùbá báyìí. ìran Haúsá ti jagun bandit àwọn ọ̀pọ̀ tí wọ́n kó pamọ́ ó fẹ́ tó didi ìlú run látara ogun bandit wọ́n ti jagun modern war. ìran Ìgbò lẹ́yìn ogun ojúkú wọ́n ti tún jagun àwọn tó ń polo tí wọ́n ń jà lọ́wọ́ tẹ́ pé gbogbo ìgbà ní ń dalẹ̀ rú àìmọye nǹkan ìjà ogun tí wọ́n ní rẹpẹtẹ ta kí ni Yorùbá ní o àwọn ọmọ ogun Yorùbá yìí ṣé Boko Haram ni wọ́n lè fèsì ni àbí àwọn tó ń polo yìí ni wọ́n lè fèsì àbí kìkì kákàmọ́ pariwo a plan kí lọ́jọ́ wájú ilẹ̀ Yorùbá kí ni ó protect wa
a ní ọmọ ní presidency a lo àǹfààní yẹn láti múlẹ̀ Yorùbá strong tó bá dọ̀rọ̀ security gbogbo security tí wọ́n lò nílẹ̀ Yorùbá àwọn gómìnà ni wọ́n control rẹ̀ security tíjọba ọba ti control kò lè rágbára mú security míì sì operate láwọn ìlú míì tí wọ́n sì rágbára mú ọjọ́ wo ni Yorùbá tó fẹ́ gbọ́n ọjọ́ wo la tó fẹ́ lajú ṣé òrùka àlùwò lẹ́ẹ̀mọ́ fi prepare fún mísáìlì níbi ayé lajú rẹ̀ ìgbàdílẹ̀ ń wá kiri gbẹrẹlẹ̀ ń sín kiri ẹ̀ ń sán bàtẹ́ ògùn lórí ọ̀rọ̀ bọ́ǹbù tí ọwọ́ ballistic missile Iran bá tẹ̀ tó ẹ bá pé 100 láàrin ìṣẹ́jú kan yóò fẹ́ ẹran yín kábí kókó tẹ́ran jẹkù ni tí wọn ò ní da yín mọ̀ pé èèyàn níyẹn mọ́ ṣe ọ̀rọ̀ òkà lélẹ́yìí ẹlẹ́fẹ́ jagun ẹ wá ń tọ́ pé ẹjẹ́ àdìra òǹkàlùkọ́ ọmọ àdìra o òǹkàlùkọ́ ọmọ àdìra o níbi ayé lajú dé ṣé ìdíra òkà ní Israel ń lò ṣé ìdíra bàǹtẹ́ òun ní Iran ń lò ṣé ìdíra ìgbàdí l'Amẹ́ríkà ń lò à ń lo old story àwọn bàbá wa tí wọ́n ti jagun kọjá nígbà tá yóò tí lajú ní tí wọ́n fi jagun láyé John lẹ́fẹ́ fi jagun láyé òde òní yóò yíwọ́ bẹ́ẹ̀ bá lógun dé àfi kẹ́yìn ògbórí pamọ́ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n kàn folúwẹ̀ ṣe sàrà àdànù ìran Yorùbá ẹ̀ jẹ́ àrònú bí wàhálà bá lọ dé pẹ́rẹ́ ìran Haúsá ti jagun kan kọjá ìran Ìgbò jagun kan kọjá àbẹ́ lọ́n kó gun ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kí ni ó kí la fẹ́ fi protect ara wa mo ṣe wá sí kan sometimes ago àwọn arìndìn kan jáde èébú ni wọ́n fi ń bú mo ní tó bá jẹ́ pé lóòótọ́ la bá ní òrùka tẹ́pẹ́tẹ́ bá fi gbàyàn yóò wò ẹ pé àwọn onísáyẹ̀nsì inú wa àti tẹkinọ́lọ́jì kan tójú sáyẹ̀nsì wo chemical reaction wo ló wà lábẹ́ òrùka tá a sin sábẹ́ akọ́gi ọ̀bẹ́pẹ tó wá jẹ́ pé tá a bá fi lùyàn yóò dẹ̀ wò ebe ni ọwọ́ rẹ bá kàn ní so pápá ń jagun kọwọ́ kanra wọn mọ́ láyé òde òní ni ibi o ti ń jata rẹ tó ti ń pògèdè orí rẹ ọ̀fọ̀n ká yọ̀fẹ́ tó lọ́nà 200 níbi tó rí rẹ ọ̀fọ̀n ká dé tí wọ́n bá ju bọ́ǹbù lù ọ́ àtàtàrí àtògèdè gbogbo ọ̀nà ó ti jìn ọjọ́ wo la tó fẹ́ ronú mo ṣe wá sí njọ́ náà mo ní tó bá jẹ́ pé lódodo ni ègbé bá ń bẹ nílẹ̀ Yorùbá ẹ pé àwọn onísáyẹ̀nsì ilẹ̀ Yorùbá kan wá wò ẹ jẹ́ àṣẹ ká yọ ntọ́ bá jẹ mẹ́bọ ọbẹ̀ ni ẹ yọ kúrò tó bá jẹ́ pé lódodo la ní ayẹta tiwa àwọn sáyẹ̀nsì wa lè bá wa sọ di oògùn tablet táwọn kan ànánsì fara ayé pé eléyìí ò nídìí ẹnìkan forí balẹ̀ fún kankan tablet ni jù ẹnu yóò fọ́n ká gbogbo abẹ́ skin rẹ kẹ́míkà kínní kan raise to kẹ́míkà kínní kan tó kínní kan tó kínní kan kínní wọn wà kọ́fà abẹ́ skin kò ní jẹ̀bọ̀n wọlé ẹnìkan ò ní ra bulletproof òyìnbó wọn kí lẹ́mọ̀ tí wọ́n fi ṣe bulletproof òyìnbó tókùn bá dé kí la fẹ́ ṣe gbogbo ẹ̀ la wí ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ la wí ẹlẹ́gbà tọlọ́hun lágbára. Allah tọlọ́hun lágbára. Ipòkípò tẹ̀dá lè wà tọlọ́hun lágbára. Ẹ mọ̀ wípé àǹfààní kan bẹ fún ìran Lárúbáwá lórí ogun tí ń lọ lọ́wọ́ yìí. Àwọn míì rò wípé ìran arìndìn ìran Lárúbáwá wọn ò lájú àwọn tí ò smart láyé. Ṣé kóòtù ni wọ́n fi ń pórí èèyàn pè ní? Ìran Iran ò change aṣọ wọn rí bí wọ́n ṣe wọ̀ gbàgẹ̀rẹ̀ yẹn náà ni wọ́n sì ń wọ̀ lójú ogun. Àmọ́ wọ́n tọ́jú ọpọlọ lèèyàn fi jà kì í sasọ. Ẹ̀yin kásọ aláṣọ kọrùn kóòtù níran yìí bí ẹni wọ́n fi ṣe kí lẹ fi achieve fún mi kí lẹ fi achieve fórílẹ̀-èdè ọjọ́ wo la tó fẹ́ ṣọ̀kan sẹ́ẹ̀rí kí Iran tó jẹ́ pé jù lọ́pọ̀ jù nù wọn sẹ́ẹ̀rí kán máa bá kírísítẹ̀nì àárín àwọn jà kán máa bá mùsùlùmí àárín wọn jà rárá ìgbà ogun dé gbogbo wọn dúró lójú kan ni àti mùsùlùmí àti kírísítẹ̀nì wọn ò bára wọn jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ Iran ṣé ń sọ fún yín pé mùsùlùmí nìkan ní bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sìn míì náà bẹ́ẹ̀ ìgbà ogun dé kódà kógun ó tó dé ẹ̀ lé gbúrò jà wọn don plan bó nílùú wa ó ṣe great yàtọ̀ fáwọn aláìrí kan ṣe kan tó jẹ́ pé ìjà ìsìn lójoojúmọ́ kábàárà wa jà ńgbè yẹn jẹ́ kírísítẹ́nì kí ló fẹ́ mú mi dọ̀tá ẹ̀ máa jí sí ọlọ́run fún ni tí ò bá dẹ̀ gbọ́ ohun àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ fadhakir fa innaka mudhakkir lasta alayhim bi musaytir ọlọ́run ní mi ò rán ọkọ máa lọ ṣe sójà kó máa lọ jágbe máwọn èèyàn wí fún wọn lọ́rọ̀ ẹ̀sìn tí ò bá dẹ̀ gbọ́ òkú ó kọ lọ́run àmọ́ tí a bá gbógun dé a gbọ́dọ̀ protect ara wa
ìtọ́rọ̀ ẹ̀sìn nínú nìyẹn látàkìrà náà sọ̀gìrà ní. fíìmù àsọmọdé iná lè bá òdòdó tó di mímú kí látàrí àṣàdé iná lè bá òdòdó tó di mímú kí látàrí àṣàdé. Ogun dé táìdé àṣẹ Ísírẹ́lì ti ní bọ́ńkà tí wọ́n ṣe sí gbogbo abẹ́ ilẹ̀ nílùú wọn tí wọ́n bá ti yin ballistic missile ní Iran ìrìn tí plane yóò fi 2 hours 45 minutes rìn kó tó dé Iran kó tó dé Israel láti Iran ballistic missile ó lò 15 minutes tó bá ti gbéra tó ó yára ju sáǹdì lọ tó lọ fíìm agogo aláàtìtìlẹ̀ Israel yóò ti máa ring sàárín ọmọ kíkan pé ń bọ̀ ó kálukú ọmọ sá lọ sí bọ́ńkà àdúgbò tiẹ̀ ni lòkú òfin pọ̀ ní Israeli ilẹ̀ Iran wọ́n rí pẹ̀lú àpáta nílùú àwọn náà lọ gbẹ́ bọ́ńkà sábẹ́ àpáta níjọ́ ogun Nàìjíríà bá dé sínú igbó lágọ̀ sí o sórí ewé lálọ́gọ́ sí àbí di egbò àbí inú odò níjọ́ ogun tí Nàìjíríà bá dé a prepare sílẹ̀ sójà máa ń kẹ́ ìbọn kó tó dojú ogun ni ọ gbọ́dọ̀ retí pé ńgbọ̀ bá rí ẹni tó yìnbọn lóòótọ́ kẹbọn sójà ọmọ rìn tìfura ní Nàìjíríà ibo security ti wá wà àkólọ́lọ́ lọ́wọ́. ṣé Israeli ò ní bíbélì mọ́ ni tí a fi lọ gbẹ́ bọ́ńkà ṣé Iran ò ní Kùránì mọ́ ni tí a fi lọ gbẹ́ bọ́ńkà àwa ò ní kankan àfi ká máa pariwo yàn kàn ní ṣọ́ọ̀ṣì ariwo gbòlà ní mọ́sálásí ariwo gbòlà nídìí ẹbọ kàǹkàtì kagúnláyà ká sì búra wa ká ṣépè fúnra wa ká sọ pé àwọ̀ náà ká sọ pé àwọ̀ ọ̀dàn ńlọ́ba tán. iná lè bá òdòdó tó di mímú kó látàrí àṣàdé iná lè bá òdòdó tó di mímú kó látàrí àṣàdé. nínú tàntà bá àwọn ọmọ ogun mùsùlùmí ní àlọ́sọ̀gùn kan wọ́n ti wá relax pé àwọn ti ṣẹ́gun ẹja relax olórí ogun wá jókòó lábẹ́ tẹ́ǹtì pẹ̀lú ọ̀rẹ́ wọ́n jọ mu tíì lójijì ló bá rí ẹran egbin ló sáwọ àárín wọn gbúrúgbúrú ó sáwọ àárín kámpù yẹn ó sá jáde ọ̀rẹ́ olórí ogun pé kọ́wọ́ sì bá ẹran yìí olórí ogun pé dìde gbẹmẹ ẹ̀yin ọmọ ogun ẹ dìde ogun dé ìyẹn bí léèrè pé kí ló dé kí ló fa ogun ni n tó mú àgbọ̀nrín tó ṣe mistake jáwọ́ kámpù tiwa àwọn ènìyàn kan ní sá fún kìí ṣe kìnìún tí wọ́n bá gbé kìnìún ní lè kò nítorí bọ́bí ológun ti dé àwọn ọ̀tá ti dé wọ́n ti sáré dìde wọ́n ti gbébọn dání ni wọ́n fi sẹ́ẹ̀fù tí wọ́n fi gbógun lọ. ọjọ́ wo ni intelligent wa tó fẹ́ sharp ọjọ́ wo la tó fẹ́ strong ọjọ́ wo láàrin ọlọ́pàá tí mo wọ́n dùn pé olùgbèjà wa dé tá à ní rìpọ́tà wa ni police is your friend police is your friend tẹ́ ìwọ ẹ̀wọ̀n ntọ́ ọmọ wínú ọjọ́ wo láàrin sójà tẹ́nìkan wọ camouflage ti sójà tí wọn ò ní mú kán lù bígbà wọn lù bẹ̀m̀bẹ̀ nàbí lórílẹ̀‐èdè Nàìjíríà ọjọ́ wo ni ẹ wá dákun torí yóò tún ṣẹlẹ̀ mo sọ pé ìdí kan ni ò jẹ́ kí n lọ sí Saudi Arabia ìdí mẹ́ta ni ò jẹ́ n lọ Saudi Arabia àkọ́kọ́ ni pé mo fẹ́ ṣe meeting ẹ̀ mọ̀lẹ́bí for the first time láti over 20-something years ago ìkejì nìdí kan tí mi fẹ́ sọ jáde àmọ́ kí nìdí tó wú gbogbo ẹ̀ sílẹ̀ ọ̀kan nínú àwọn tí ń jẹ́ orúkọ Akéwùgbà Gold òun ló lọ sí embassy tó fẹ́ gba visa nínú interview tí wọ́n ṣe fún wọn bí léèrè yìí pé ẹni tó ń jẹ́ Akéwùgbà Gold yìí nǹkan kan wà lórí internet of recent tí wọ́n pè ní terrorist so sure pé wọ́n kì í ṣe ẹni tó fẹ́ lọ jẹ́ orúkọ terrorist yẹn ẹni yẹn wá sáré píríkì pé yẹ ìtẹ́nìkan posti sórí íńtánẹ́ẹ̀tì lọ́rọ̀ pé òun fi ń ṣe kùkù lájà lọ́wọ́ bá àwọn òyìnbó ágì passport tó yẹ kó lóṣù 4 nínú ilé ó ti lóṣù kejì lọ wọn ti release ẹ̀ dìsìn mo wá rí i pé mo nídìí àti lọ gba clearance lọ́dọ̀ àwọn ìjọba pé ẹni tó wí ó parọ́ ni nínú clearance méjì tó yẹ ń gbà mo ti gbà kan ó kù kan ìgbà ẹni màá tó lè travel lọ anywhere ẹ dákun ẹni tó bà mí lórúkọ jẹ́ tó tún wá lọ kò mọ ìtumọ̀ kan pè yàn ní terrorist lórí íńtánẹ́ẹ̀tì o kò mọ̀ pẹ́ẹ́pẹ́
tó tún wá gbé orúkọ mi lọ bí tó ga tó yẹn lórí irọ́ tí kéèsì bá wá dé tí wọ́n bá ń wá kiri ń sìn àwọn èèyàn máa wá wí pé ebi ẹ ti parí ẹ ebi ó ti dákẹ́ ebi ò sọ̀rọ̀ mọ́ ìgbẹ́ tó yà sílẹ̀ ní nkùnrùn támà èmi ni mo mọ ìbàjẹ́ yẹn n tó fi kó bá nínú ayé mi yóò ṣẹlẹ̀ o yóò ṣẹlẹ̀ dandan ní ìjọba ò bá yanjú eléyìí àfi condition mẹ́rin tí mi ní wí lórí afẹ́fẹ́ gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ń pè mí ọ̀kan nínú ẹ̀ ni mo sọ yìí n tó lọ submit sí headquarter àwọn DSS l'Abuja tí mi ò bá lórúkọ rẹ̀ tẹ́lẹ̀ kan máa accident mi ni wọ́n apalẹ̀ èèyàn mọ́lẹ̀ pátápátá ni lọ́kàn nínú ẹni tí ń jẹ́ Akéwùgbà Gold di embassy ni wọ́n ń question rẹ̀ àti ìmọ̀ tí fisa rẹ̀ ọba jáde ẹ wo nǹkan hádẹ máa sọ pé innamal mu'minuna ikhwa ìbọn ọmọ ìyájọ nìyí sẹ́mi ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan rí ni ló jẹ́ ń sọ yí pé àfi kí n fi ẹnìkan jófin gbogbo àwọn tó ń bà mí lórúkọ jẹ́ àfi kí n fi ẹnìkan jófin máa fi ẹnìkan jófin pẹ̀lú yọ̀dá Ọlọ́run gbogbo àwọn ajúnilọ́tọ́dẹ̀ ń rò pé àwọn lè tẹ̀mí bàṣubàṣu wọ́n mọ̀ wípé Ọlọ́run lálágbára agbára ò sí lọ́wọ́ èèyàn o dínà mọ́ èèyàn lágbá ọ̀tún Ọlọ́run gbé gbapá òsì o dínà mọ́ níwájú Ọlọ́run gbé gbẹ̀yìn ó sì tún dínà ìwọ gángan lẹ́sìn tí ó gùn débi tí ń lọ agùn ẹbí ẹ̀sìn débi tí ń lọ torí o ti tako kádàrá Ọlọ́run ó fi sọ ẹ di ràkúnmí nítorí náà tọlọ́run lágbára. Allah tọlọ́run lágbára ipòkípò tẹ̀dá lè wà tọlọ́run lágbára. ẹni fẹ́ràn ẹ bá lè ṣe Akéwùgbà Gold ẹ bá wa dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá káfàtà acres of land à ń ṣe promo lọ́wọ́ lórí àwọn kan nísìn ẹ pè wá owó tí ò gara pẹ́ẹ̀pẹ́ẹ̀ ni owó tó rọjú ni là ń ṣe promo lórí ẹ̀ bákan náà ẹni fẹ́ àjì 2026 ẹ kó àwọn èèyàn yín fún wa lórí àjì 2026 àwọn tí wọ́n bá lọ àjì 2025 yìí wọ́n rí pé yàtọ̀ sáwọn tá a kó èrò wa díẹ̀ fún tí wọ́n fẹ́ sọ àdó lórí ibú tán wọ́n tún jẹ mí lówó àbí ṣe 12.5 million ọjọ́ ọmọdé owó lórí pé wọ́n lù mí jìbìtì owó ní tó bà mí lórúkọ jẹ́ ní tó lọ kọ pé terrorist ni ṣé a wá fi gbogbo eléyìí lè àníyànjú ẹ̀ ẹ̀yin àgbààgbà kan wá yọjú ẹ̀ wà lẹ́ẹ̀dẹ́ láì yanjú yẹn ẹ wá máa sọ pé ẹ má jẹ́ àṣàyè bá ṣe báyé bó la ṣe báyé bó la ṣe ṣe wọ́n lè pe bàbá yín ló kọ tẹ́ ẹ̀jẹ̀ kẹ́ ẹ mọ́jà bàbá ń fojú fo gbogbo ẹ̀rú àwọn kọ̀ọ̀kan bẹ téèyàn ò ní fojú foru o orúkọ kan náà tí máa jẹ́ láyé ni mò ń jẹ́ yìí làwọn ọmọ mi ó dẹ̀ jẹ́ òun náà ni màá tún jẹ́ wájú Ọlọ́run só yẹ ká bà orúkọ yẹn jẹ́ nígbà bàbá Mudiru Markaz hafidhahullahu wa ra'ah nígbà wọ́n mú ẹnìkan tí wọ́n fi jófin èèyàn mélòó lẹ́rí tí tó ń dárúkọ bàbá Mudiru mọ́ wọ́n bẹ lẹ́nu kẹ́sì yẹn dì sí wọ́n gbé tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sẹ́rí káwọn èèyàn tó máa kàn sọ̀rọ̀ bàbá Mudiru anyhow ọ̀kan náà ń bẹ kò sí nílẹ̀ Yorùbá mo ní kẹ́sì pẹ̀lú náà kẹ́sì ń bẹ ní kóòtù wọ́n wá àwọn orí ń bọ̀ báyà yóò padà mọ̀ ìṣe fásitì alamun ó ń bọ̀ wá mọ̀ ó kù díẹ̀ kékeré báyìí tọlọ́run lágbára. Allah tọlọ́run lágbára ipòkípò tẹ̀dá lè wà tọlọ́run lágbára. ẹni fẹ́ lọ́kọ ẹni fẹ́ láya ẹ má jẹrà kalẹ̀ ẹ lo nọ́mbà wa ẹ mẹ́sẹ̀gì.